wàhálà ńlá ń rúgbó bọ̀ láàrin Ọọ̀ni àti Olúwo nípínlẹ̀ Ọ̀ṣun. wọ́ọ́rọ́wọ́ lomi ọba ń tòrò nípínlẹ̀ Ọ̀ṣun láàrin àwọn Ori-Ade àti Ọ̀rúnlẹ̀kẹ̀ láti ìgbà pípẹ́ díẹ̀ sẹ́yìn wá, àmọ́ tí ọ̀rọ̀ ti bá ibòmíì yọ báyìí o. Yàtọ̀ fún ti pẹ́rẹ́gì ìjà tí Ìlóbó àti Ifọ̀n ń gbé kaná pẹ̀lú ra wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ti bí gbòdo òǹroṣọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí. Bákan náà ni ògúlùtù ọ̀rọ̀ ti ń jáde láti ààfin Olúwo ti ilẹ̀ Ìwó lọ sí ààfin Ọọ̀ni ìlú Ilé-Ifẹ̀ pẹ̀lú bí Olúwo ti ìlú Ìwó ọba Àkànbí Adéwálé Tẹ̀lú kejì nínú fọ́nrán kan tó ń jà ràn lásìkò yìí ti ṣe nàka àléébù sí ẹni tó jókòó sórí àpèrè Ọlọ́fin Àdìmúlà ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ti ìlú Ilé-Ifẹ̀. Tolúwo sì ń júwe Ọọ̀ni gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ aláìmoore lásánlàsàn. Nínú ọ̀rọ̀ Olúwo ló ti fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Báyìí ló ti wí: lọ́dún 2015 ni mo gba ìpè ọkùnrin kan, Akin Dáúdù, tó jẹ́ alájọṣe tó sì tún pè lórúkọ ọmọọba Adeyeye Ẹniìtàn Ògúnwùsì tó padà di ọba Adeyeye Ẹniìtàn Ògúnwùsì. Ọkùnrin náà sọ fún mi pé ọmọọba Adeyeye ń bẹ lórí ìlà náà, ó ń pè láti wá ìrànwọ́ àti ojúre láti dé orí ipò Ọọ̀ni. Mo sọ fún Akin Dáúdù pé wọn kò mọ̀ pé wọ́n ti yan ọmọ òye sí ipò Ọọ̀ni. Mo sì jẹ́rìí sí wípé mo mọ mọ̀lẹ́bí wọn torí a ti jọ gbé pọ̀ ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn kémi ó tó kúrò ní agbègbè náà. Mo mọ̀ ọ́n, ṣùgbọ́n mo súnmọ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń jẹ́ Túnjí Ògúnwùsì ju òun lọ. Èmi àti ẹ̀gbọ́n rẹ̀ yìí jù lọ pẹ̀lú bíi ọdún 8. Olúwo fi kún wípé nígbà tí àwọn ń sọ̀rọ̀ lórí aago, ó bẹ̀ mí wípé ká fojú rìnjú, tí mo sì sọ fún un wípé kò lè wá sí ìlú Òṣogbo tí mo wà nígbà náà nítorí wàhálà ètò ààbò látàrí wípé ó ní ṣe pẹ̀lú ipò ọba tó ń dù. Mo padà lọ bá ní ilé ìtura kan ní ìlú Ìbàdàn tó sì jẹ́ kí ó yé mi pé gómìnà àti àwọn mìíràn tọ́rọ̀ kàn ló ti yọ́nú sí òun láti joyè ọba náà, yàtọ̀ fún ti ẹjọ́ kan tí àwọn igun kan ń pè tí wọ́n ń fi apá jánu ní ilé ẹjọ́, tí ó sì dáhùn wípé kò sí ohun mìíràn mọ́ lẹ́yìn tí mo bí, tí mo sì sọ fún un wípé ó ti jẹ ọba náà. Lójú rẹ̀ báyìí ni mo ti pe ẹni tó wà ní ìgbọnnu ẹjọ́ náà láti ṣàlàyé ohun tí mo fẹ́. Ẹjọ́ náà yanjú lọ́jọ́ Ẹtì Friday, Adéyẹyè sì di Ọọ̀ni lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Gbogbo èyí jẹ́ ṣáájú kémi gan tó dọba o. N kò ya aládàánìkan jọpọ́n, mo ràn án lọ́wọ́ láti dórí àpèrè ṣáájú tèmi gan alára. Oṣù díẹ̀ lẹ́yìn èyí, Olúwa lo ojú òpó náà fún èmi náà láti wọ ipò Olúwo ti ìlú Ìwó. Olúwo tún tẹ̀síwájú láti sọ pé ó jẹ́ ìyàlẹ́nu sí òun wípé ẹni tí òun ti ràn lọ́wọ́ láti dórí àpèrè ọba ló wá ń gbìmọ̀ràn aburú sí òun. Olúwo tún tẹ̀síwájú láti ṣàlàyé sí wípé òun náà ló wà nídìí bí wọ́n ṣe gbọ́n mi yọ kúrò nínú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá ń gbìyànjú láti lo àwọn ọba kọ̀ọ̀kan lábẹ́ ilẹ̀ Ìwó láti da agbègbè mi rú. Ó kọlù mí lóṣù tó kọjá nígbà tí ó ń fẹ̀sùn kàn mí níwájú gómìnà wípé èmi ni mò ń gba àwọn èèyàn níyànjú tako ìṣẹ̀ṣe. Kódà ó tún lo ìyàwó mi àtijọ́ láti tako mí. Ó ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí wọ́n yọ mí kúrò ní ipò gẹ́gẹ́ bí Olúwo, àmọ́ ṣá àlá tí kò lè ṣẹ láéláé ni o. Kò sẹ́ni tó lè yọ mí kúrò nípò Olúwo, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò lè rí mi pa. Kò sí ẹni náà tó lè fà mí wálẹ̀, àdàbí tí kì í bá ṣe èmi ni mo ràn lọ́wọ́ láti fi di Ọọ̀ni. Olúwo parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe ní kó túnbọ̀ máa gbìyànjú o, òun ni yóò kábàámọ̀ báwọn èèyàn bíi tiẹ̀ tí ó ti dánwò tẹ́lẹ̀ rí ṣe ti mófò. Nínú èsì ọ̀rọ̀ tiẹ̀, Ọ̀gbẹ́ni Moses Ọláfàrí tó jẹ́ adarí ètò ìròyìn fún ilé Oòduà tó jẹ́ ààfin Ọọ̀ni, ó sọ àsọyán wípé Olúwa fúnra rẹ̀ ló yan Ọọ̀ni lóyè ọba o, tí Ọọ̀ni kò sì ní wá ìṣubú ẹnikẹ́ni torí bàbá gbogbo lòun jẹ́. Láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti wá rúgbó jáde, lọ́pọ̀ àwọn ènìyàn ti ń kọminú lórí wípé ǹjẹ́ ó yẹ kí àwọn Ori-Ade ó tún máa fojú ẹwà gúngbàgede
àti wípé irúfẹ́ wo ló ṣàfihàn láàrin àwọn ọmọ aládé ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ pẹ̀lú bí ọ̀pọ̀ ti gbà pé Ilé Ifẹ̀ ní orírun àwọn Yorùbá tí ìlú Ìwó náà sì jẹ́ ara àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tí Ọ̀rúnmìlà gan ti lògbà. Ẹ fi èrò yín ránṣẹ́ sí wa nínú àpótí àwílé.